Wasiu tí mo mọ̀ ọmọ ọlọ́lá ni wọ́n. Gbogbo Wasiu tí mo mọ̀ o ọmọ ọlọ́lá ni wọ́n o. Èmi gan stardom promotion mi. Èmi gan stardom promotion o. Gbogbo Wasiu tí mo mọ̀ ọmọ ọlọ́lá ni wọ́n. Tó pé mo ti jorógbó sóhùn mi wípé kóhùn mi lè gbó o. Mo ti jọ̀gẹ̀dọ̀ mi ní sóhùn mi wípé kóhùn mi lè dẹ o. 2026 yìí ó máa tára rírá gan, ó máa Colorado double six kan máa ṣe òṣèré ni. Torí pé nítorí mi gba tí mo gbà wọlé yẹn pé gbogbo Wasiu tí mo mọ̀ ọmọ ọlọ́lá ni wọ́n. Gbogbo Wasiu tí mo mọ̀ o ọmọ ọlọ́lá ni wọ́n o. Èmi gan stardom promotion o. Èmi gan stardom promotion gbogbo Wasiu tí mi mọ̀ ọmọ ọlọ́lá ni wọ́n. Bẹ́ẹ̀ ni tí ẹ bá wò Wasiu Ayinde ẹni tó bá ti nawọ́ sókè òun tó ń lọ ni, ìyẹn ti jẹ lọ nìyẹn. Wasiu Alabi Pasuma ẹni tó bá ti nawọ́ sókè òun tó náà òun lọ nìyẹn, ìyẹn náà ti jẹ lọ nìyẹn. Èmi gan fúnra mi stardom promotion Wasiu tèmi ẹni tèmi bá ti nawọ́ gan báyìí pé ó yá sẹ́ẹ̀ jẹ́ kájọ máa lọ àjọ ń lọ òkè náà ni bó ṣe wà nìyẹn, no doubting about that. Lẹ́nìí mo fẹ́ sọ̀rọ̀ lórí King Wasiu Ayinde Marshal, King of Fuji music, àti ọmọ wọn tuntun tí wọ́n tún ṣẹ̀ṣẹ̀ tún nawọ́ sókè lórí kejì. Wọ́n ti nawọ́ sókè lẹ́ẹ̀kan tẹ́lẹ̀, wọ́n ti wá nawọ́ sókè lórí kejì. Látìgbà tí Wasiu Ayinde Marshal tó ti nawọ́ K1 Junior sókè láti bí September last year, every day lọ́mọ yẹn fi ń lọ sí show, every day lọ́mọ yẹn fi ń lọ sí show. Alhaji Wasiu Ayinde tún wá wò pé àníṣe mo fẹ́ káwọn tó jẹ́ VIP, one of King Wasiu Ayinde Marshal best show tó máa ń ṣe every year tó jẹ́ annual show ní January 1st, wọ́n tún invite ọmọ yẹn wá, wọ́n tún nawọ́ sókè ń bẹ́ẹ̀ gé, wọ́n lọ fi hàn àwọn èèyàn fídíò ẹ̀ lẹ́ ń wò lókè yẹn. Ọlọ́run fi ṣe ní tẹ́wọ́gbà níní káàbọ̀ sí happy family wà máa ń lọ sí yọlọ bó yọbọ bó káwọn èèyàn. Fídíò ẹ̀ lẹ́ ń wò lókè látẹ̀kan yẹn. Wọ́n tún invite, wọ́n tún lọ fi hàn àwọn èèyàn, àwọn VIP, àwọn important personalities ní show wọn. Kí ni Wasiu rí tó fi nawọ́ K1 Junior sókè lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀? Ẹ má gbàgbé pé tó bá ń sọ̀rọ̀ onífújì tó ní protege jù, Wasiu Ayinde ni o. Wasiu Ayinde ni o. Ibi tí Wasiu Ayinde ní protege dé, ó ní ọmọ Igbo tó ń lo voice Wasiu Ayinde fi kọrin. Ọmọ Igbo ni mo pè tó ń lo voice Wasiu Ayinde fi kọrin. Tàbá mú Wasiu Ayinde, àwọn bá mú Pasuma lé. Wasiu Ayinde ló ní àwọn protege jù tó ń lo style of music wọn tó dẹ̀ tún lo voice wọn gan fi kọrin. Wọ́n dẹ̀ ń ṣe dáadáa. Mi ò fẹ́ dárúkọ wọn sọ promotion fún mi. Ṣùgbọ́n wọ́n pọ̀ jàǹtìrẹrẹ, wọ́n pọ̀ gan. Wasiu Ayinde ọ̀gá ni. Ṣùgbọ́n kí ni Wasiu Ayinde rí lára K1 Junior yìí? Nǹkan tẹ́mi observe àwọn kan bẹ̀ ni pé ọmọ yẹn ṣì young, ọmọ yẹn young gan. Ẹ̀kejì, Ọlọ́run nífẹ̀ẹ́ bọ̀bọ̀ yẹn, bọ̀bọ̀ K1 Junior yẹn, Ọlọ́run nífẹ̀ẹ́. Ẹ̀kẹta ń bẹ̀, ó máa ti ní nǹkan tálàjì rí lára ọmọ yẹn pé yes eléyìí ó possess one of good qualities tó wà lára Wasiu Ayinde. Alhaji Wasiu Ayinde àti rí lára bọ̀bọ̀ K1 Junior yìí. Àwọn fún àwọn àti pé ọmọ yìí ní nǹkan kan tí mo ní tó fi jọ mí gan. Torí mi ò rò pé K1 Junior ló mú voice Wasiu Ayinde jù o, òun kọ́ o. Òun kọ́ o, tí má dárúkọ àwọn kan fún yín. K1 Junior kọ́ o, K1 Junior ń bọ̀ lẹ́yìn náà tó mú voice Wasiu Ayinde ni o. Náà tó mọ style Wasiu Ayinde lò, K1 Junior ń bọ̀ lẹ́yìn ni o. Ṣùgbọ́n Ọlọ́run kọ́ mọ̀mọ́ fún bọ̀bọ̀ K1 Junior yẹn ní platform Wasiu Ayinde. Ọlọ́run tí wàá kó sí Wasiu Ayinde, Ọlọ́run kó sí wọn lọ́kàn. Náà ọ̀rọ̀ mi rèé, K1 Junior mo ti kúrò lórí Alhaji Wasiu wá dórí ẹ̀. In tí màá sọ ni pé àkọ́kọ́ má ní gbéraga, má rẹ ẹbẹ ni kò ti débẹ̀.
keep your hustling, keep it up. Oh, ti arrive o. I said something now pé àwọn tó dáa jù ẹ́ lọ wọ́n wà o, tó ń lo style Wasiu Ayinde o, tó ń kọyàtì. So keep struggling. Gbà pé o ṣe bẹ̀rẹ̀ life ni season 2 lélẹ̀, because ìwọ ti ń lé àwọn kan sí àwọn kan náà máa lé ẹ. Èkejì ni pé go and look for good music composers. Good music composers. Try láti máa ṣe record, máa release record steadily. Bóyá once in a year ni o, bóyá twice in a year ni o, try. Ìwọ náà jókòó kó ronú, compose good music. Inú àwọn problems tí àwọn tó ń lo style Wasiu Ayinde ní mò ń tí wọ́n á ń já ẹ̀tọ́ yẹn. Wọn kì í lè jókòó kó compose. Wọn kì í lè jókòó kó mú báyìí kan kọ nǹkan káwọn náà mú anthem tó make sense tó máa train dáadáa wá. Ìwọ tiẹ̀ try. K1 Junior try. Ó lo anthem kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ó dẹ̀ trend. So try and look for another good anthem tó máa train bóyá 3 or 4 minutes ni. Tún jù síta yẹ kó máa flow lọ. Kó dẹ̀ máa release record. Look for good composers. Má dàwó ẹ̀ ná. Ọlọ́run ti ṣínà yẹn, má dàwó yẹn ná. Má yaun. Má yaun. Má ní gbéraga. K1 Junior. Sorry for addressing you like that o. Fẹ́ kí fídíò kó dọ́dọ̀ K1 Junior. So pardon me pé mò ń lo ìwọ àbí nǹkan bẹ́yẹn. With due respect, ẹni tó bá ti gbọ́lá fún kéèyàn gbọ́lá fún, but kọ́kọ́ mi yìí kó bá lè yí àwọn èèyàn dáadáa, mo ṣe address yín bẹ́yẹn. So má ní ìgbéraga, má láhùn. Àwọn ibìkan wà tẹ́ pé èèyàn gbọ́dọ̀ máa náwó sí, you see music promotion, èèyàn kan ò lè dá ṣe. Mi lò sí àwọn superstars o, even though àwọn superstars wọ́n engage àwọn bloggers. Àwọn bloggers tó lórí pípé tó wọ́n pe yes àwọn ilé wọn lórí pípé wọ́n engage wọn láti market orin wọn. Forget about pé kíní kan irọ́, wọ́n engage wọn. They might not tell you. So look for àwọn tó máa ṣe promotion bí release anthem kan àbí release single tẹ́kọ̀ bẹ́ẹ̀ push ẹ̀, because pushing it by yourself alone ó máa ní limit tó máa dé. Oníkàlùkù ló láwọn èèyàn tiẹ̀. So má dàwó ná, má ní ìgbéraga. Tẹ́lẹ̀ àwọn man ló máa market orin yín, ló máa bá ń gbé yẹ́ràndé. Ní ìsìn àwọn blogger kan wà tẹ́ pé wọ́n ń ṣe tó wí pé nǹkan táwọn wà into nìyẹn. So má dàwó ná, má ní ìgbéraga. Then kún fàdúrà. So òkìkí tó dé Ọlọ́run á jẹ́ kẹ́ ẹ lò pẹ́ o K1 Junior. Ẹ ní jábọ́ o, èmi náà màá lò pẹ́, èmi náà ò ní jábọ́ o. K1 the ultimate bàbá, mo gbé fún yín o. Mo gbé fún yín o. Kí lẹ tún fẹ́ sọ lórí ọ̀rọ̀ K1? Kò fọmọ ọkàn lọ́wọ́ sókè, ó ti fẹ́ lé lọ́wọ́ sókè lẹ́ẹ̀mejì, ó dẹ̀ ń jẹ lọ. Mo dẹ̀ sọ nínú previous show mi tí mo ṣe ní December 31st, 2025. Mo ní 2026 new star will rise. Mo ní 2026 new Fuji star will come to limelight. Mi ò tí ì sọ tó máa jẹ́ o. Mo kàn tún rán àwọn èèyàn létí ni pé I prophesize it that 2026 new Fuji star will rise again and will come to limelight. Ó dẹ̀ máa ṣe bí mo ṣe rí yẹn, bí mo ṣe rí bọ́lá ṣe fi hàn mí ní, ó dẹ̀ máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Mo tún repeat lórí kejì. Yá èmi ọmọ yín olólùfẹ́ yín náà ni Olúayé alálùbáríkà, ọmọ tó ń sọ. Ẹ̀yin olólùfẹ́ mi, tẹ́ ẹ̀ bá mi share, tẹ́ ẹ̀ bá mi like, tẹ́ ẹ̀ bá mi subscribe, kò ní bàjẹ́ fún yín o. 2026 ọdún ayọ̀ ló máa jẹ́ fún yín o. Gbogbo nǹkan tẹ́ ti lé tẹ́ ẹ̀ bá ní 2026 yìí ní January ọwọ́ yẹn á tó láṣẹ Ìdùmarè. Ọkùnrin inú yín ni, obìnrin inú yín ni. Gbogbo nǹkan tẹ́ lé 2025 tẹ́ ẹ̀ bá ọwọ́ yẹn á tó 2026. Ètè mi náà létí mi ò bá láti 2025 ọwọ́ mi á tó ní 2026. Ní January yìí kò ní pẹ́ kò ní jìnnà, ọwọ́ ọgbọ́n máa jọ tó rí wa, oríire wa á tẹ̀ wá lọ́wọ́. Àjẹ́ lò àjẹ́ pẹ́, inú yín á máa dùn. Ẹ ṣé, ẹ bá mi share, ẹ bá mi like, ẹ bá mi subscribe sí YouTube channel. Ẹ bá ti follow mi lórí YouTube channel at Stardom Nigeria Global Promotion TV or Stardom Promotion TV lórí YouTube or Stardom TV 2023 lórí YouTube. Ẹ follow mi lórí ẹ. Ẹ ṣé o, màá tún máa rí láìpẹ́ láì jìnnà. Ẹ jẹ́ ká fi lé ìbẹ̀rẹ̀ náà. Ó dàbọ̀.